ẹ̀yin náà wo àgbákò irọ́ tí Albarizy àbí kí náà pọkọ àfáà àti ń sọ̀rọ̀ yìí. ẹ̀yin náà wo àgbákò irọ́ tó ń hàn kalẹ̀ ní 21st century. níbi tó sì jókòó sí àwọn pòfẹ́sọ̀ jókòó bẹ́ẹ̀ o. ara àwọn tẹ́pẹ̀rẹ̀ àwọn níbi ó gán fúnra rẹ̀ tí ń sọ̀rọ̀ gan-an ṣe bó pé master's degree ọ̀dà ló pe rẹ̀. ìgbà kan àmọ́ rí ikú sójú àwọn èèyàn máa rí ikú sójú báyìí ni wọ́n rí ikú tó fẹ́ pa wọ́n. wọ́n wá ṣe kínní kan wá lọ bá Musa kan láǹgbà tí ì tiẹ̀ ní. atọ́nà táwọn bàbá tí wọ́n lò lọ́jọ́ òpin ní àná àwa sọnù àdínlẹ́lòpù lórí ẹ̀ àwọn kan wá mú GPS wá àwọn hẹ̀ ní wọn ṣe àti ẹ̀ tó pé nǹkan ti ṣe wá nìyẹn. ẹni tó kọ́kọ́ lọ irin láyé Ògún ni lẹ́yìn ìgbà tó Ògún ti lọ ẹ̀sọ́ ẹlòmíì tó tún ti invent nǹkan kan nípa irin ó yẹ mú wá jáde fún wa nínú Ọmọ Yorùbá kí láti ṣe ọkùn nǹkan táwọn bàbá wa fílẹ̀ fún wa apárun àbí òwúlò àwọn tá a jẹ́ tò ní àárín nǹkan kan ṣe fún nǹkan táwọn bàbá ṣe sílẹ̀ ẹni tí làákàyè ẹ̀ bá pé tó pé pérépéré kò ní ṣe ìsìn tí ó pa kálukú tí ń bẹ lára wa Olódùmarè ò nílò láti wá rán ẹnìkan pé ẹ̀yàn ni màlákùlì mọ́tì màláìka kú kìíní kan ikú ìránṣẹ́ kú Olódùmarè ò nídìí àti rán ẹnìkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn afẹ́ nìkan kó wá pa tí ó pa kálukú tí ń bẹ lára rẹ̀. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbàgbà mo kí gbogbo ọmọ káàrọ̀ òjèrè pátá nílé lóko lẹ́yìn odi gbogbo tẹnu tí láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúpà wa gbọ́dọ̀ kú. mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ṣàlàfíà ni mo bá gbogbo wa. ọmọọba adéọlá adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọlẹbìnrin ọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àrùbọ onígbó ẹja kìkì ọkàṣà nílẹ̀ ẹbẹ ọmọọba lùfọn aláyémọrẹ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹgi kí ni tí àtúnjọ fẹ́ gbéyàwó lórí ètò lónìí kí ni tí àjọ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. ṣé ibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kú bá fẹ́ pa àwọn èèyàn ìmọ̀ ń wá níwà táwọn èèyàn mọ̀ rí báyìí wọ́n náà wọ́n àbáyé kọ́dà àwọn tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ni tí mo bá fẹ́ pa wọ́n tún rí ikú bó ṣe dé wọ́n rí àṣàrà ìlú bó ṣe dé. àmọ́jọ́ kan làṣàrà ìlú dẹ̀ tán kó lè má gbé kò sẹ́ni fẹ́ kú àṣàrà ìlú ò dẹ̀ wò má. ìkẹ́ làṣàrà ìlú dẹ̀ wò títí lo disappearing mood ìfẹ́ ọ̀rá yọ wa àṣàrà ìlú náà wà ńlá fẹ́ẹ̀ rí kó tó pààyàn. Ànábì Musa òun làṣàrà ìlú fẹ́ pàjọ kan ẹsìn máa bá Ànábì Musa ò gbà kẹ̀kẹ́ Ànábì Musa ò gbọ́ kẹ̀kẹ́ bó bá ṣe rere ìlú kọ́lẹ̀tì kò sí gbà fi yọ lọ ta ló fẹ́ kú. àṣàrà ìlú bá dọ́dọ̀ Ànábì Musa ó fẹ́ lè pa ó dọ́dọ̀ Ànábì Musa báyìí ibi táwọn ẹ̀rọ ti introduce ara rẹ̀ lọ́wọ́ pé I am the angel of death I am the guinea kan Ànábì Musa gbé fọ̀rọ̀ Allah òfin wọn wò àwọn tiwa nù. àyà kúmọ́lá wàláì Ànábì Musa kó fọdún fásitì ìlú straight ni ojú òun lọ sí ni kọ́dà sàrà ìlú òpó fi ṣe ẹ̀sọ́kẹsẹ̀ ó gbọ́ fẹ̀ ní eré yà ó padà lé jíjẹ́ bọ́lá pé ojú òun yẹn o iṣẹ́ rẹ̀ mo fẹ́ lè jẹ́ ọlọ́mọdé àti iṣẹ́ jẹ́ o ọdún ẹrù rẹ̀ yìí ni àsìkò rẹ̀ gbéra dẹ̀ nígbà lọ jíṣẹ́ nọ́mà òfin mọ̀ níwò mọ́nà òtúkẹ̀ yìí ṣe lọ sí i ó ní wàláì bí ẹ bá sọ láwùlá kàrá màtúkà ìyá bí ẹ bá ṣe àpẹẹlẹ tó nígbà nẹ́tù Musa làṣà kọ́pẹ̀tù àlè èmi náà bá hàn lè mọ̀ òun ò jẹ́rù fọ́nù yìí náà ọkọ̀ òun ò dídí kú kí ẹ̀ka múná létí òun àwọn ọlọ́run wá ká mú kú dáhùn pé má wọ ìbá ṣe dóhùn òun ọ̀ràn yàn ṣẹ́ẹ́sẹ̀ gbogbo yẹn náà ló máa fi kú bàbá àwọn tó jẹ lọ ta ló fẹ́ kú àìsí ọlọ́run máa pọ̀ sóòlù rẹ̀ má fọwọ́ ra lójú pé á da ojú rẹ̀ padà tó fi tó bá. ẹ̀yin náà wo àgbákò irọ́ tí Albarizy àbí kí náà pọkọ àfáà àti ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà wo àgbákò irọ́ tó ń hàn kalẹ̀ ní 21st century. níta ń gbìyànjú àti ṣàlàyé fúnra wa nípa pé ká dá ọpọlọ wa padà sílé. ìtàn tí ń sọ yìí bóò ní ìtàn ṣe ṣe àǹfààní fún àwọn èèyàn kí ni àǹfààní tí ìtàn tí ń sọ yìí tó fẹ́ mú bá àwọn èèyàn
kí ni ìdàgbàsókè tí ìtàn rádaràda tí ń sọ yìí tó fẹ́ mú bá wa? Ẹ̀yin lè wà àgbákò ọ̀rọ̀ òfò wọ́n wá sọ wọ́n sọ lọ́n di family member lé wọn. Ìgbà tí kìíní kan wá ṣe kìíní kan Musa ló kọ́ fọ́ ikú létí ni. Ẹ̀yin náà ẹgbọ́ ọ̀rọ̀ rúnrùn níbi tó sì jókòó sí àwọn pòfẹ́sọ̀ jókòó bẹ́ẹ̀ o. Ara àwọn tẹ́pẹ̀rẹ̀ àwọn níbi ó gán fúnra rẹ̀ tí ń sọ̀rọ̀ gan-an ṣe bó pé masters degree ọ̀dà ló pera ẹ̀. Albarizy àbí kí ló pórúkọ ẹ̀. Ẹgbà tí gbogbo ẹ̀yin tẹ́ẹ̀kù tẹ́ẹ̀kan dáyé láàmú. Ẹ jáwọ́ nínú dídá ọpọlọ àwọn ọmọ wa láàmú èyí tẹ́ sọ̀rọ̀ àwọn tó ti dàgbà fẹ́ kórí wọn ò rẹ̀dí àti pera wọn padà wálé. Àwọn ọmọ kéékèèké tí wọ́n ń dàgbà bọ̀ tó jẹ́ pé àwọn ni ògo ilẹ̀ Yorùbá, àwọn ni à ń wò pé wọ́n gba ìran Yorùbá lé. Ẹ má dá ọpọlọ wọn rú pẹ̀lú ìtàn òfò pẹ̀lú ìtàn rọ́mọ́. Ẹ̀yin náà imagine ìgbà kan a máa rí ikú sójú, àwọn èèyàn máa rí ikú sójú báyìí ni wọ́n rí ikú tó fẹ́ pa wọ́n. Wọ́n wá ṣe kíní kó wá lọ bá Musa kan láǹgbà tí ti ẹ̀ ní so ikú náà ní ló ṣe rí báwọn náà ló ṣe mú báwọn náà tẹ́kàn àwọn ẹ̀yin náà wo ìtàn Ìjàpá àti yán níbo ní tó jẹ́ pé ìjọ tí Olódùmarè ti dá ẹnì kọ̀ọ̀kan wá, ìjọ tí Olódùmarè ti dá ẹnì kọ̀ọ̀kan wá ló ti dá tí ó pa wá sí wa lára. À ń bẹ Olódùmarè kó jẹ́ ká gùn lẹ́mìí ni kó yá wa lẹ́mìí gígùn lò tó rán àkọlà ní ẹ̀mí. Olódùmarè tó dá ẹ̀mí yẹn ó ti dá ọjọ́ tí ó kúrò lára kálukú, ó ti dá ẹni tí ó sì fi kúrò lára kálukú ó ti dá mọ́. Ẹni tí ó kúkú omi ìtì ń bẹ lára rẹ̀ kó omi ní ó pa á. Ẹni tí ó kúkú iná ìtì ń bẹ lára rẹ̀ pé iná ní ó pa á. Ẹni tó sì jẹ́ pé àìsàn ní ó pa á ìtì ń bẹ lára rẹ̀ pé àìsàn ní ó pa á. Ìyí tí ó pa kálukú ti ń bẹ lára wa. Olódùmarè ò nílò láti wá rán ẹnìkan pé ẹ̀hún ni màlákùlì mọ́tì màláìka akú kìnnìkan ikú ìránṣẹ́ ẹkú. Olódùmarè ò nídìí àti rán ẹnìkan bẹ́ẹ̀ sọ àwọn abẹ́ nìkan kó wá pa. Ìyí tí ó pa kálukú ti ń bẹ lára rẹ̀. Ìjọ tá ti ń mí nínú ìyá wa láti gbọ́ ọjọ́ kú. Kìí ṣe pé gbàtásìkò bá wá tó tẹ́nìkan ó kú ní ẹnìkan ẹ̀sà á máa mú kìnnìkan wá débi pé àgbà létí pé àsìkò tí tó yóò kàn fún. Abájọ tó fi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú Islam, ìwọ tó bá ti ní làákàyè, ẹni tí làákàyè ẹ̀ bá pé tó pé pérépéré kò ní ṣe Islam, torí pé yóò mọ̀ wípé gbogbo tó kúnnú Islam látijọ́ táwọn fẹ́ ti ṣe wá sí ẹ̀rí pé wọn ò ní ọ̀rọ̀ kan tí ó ṣe àwọn èèyàn láǹfààní ju ọ̀rọ̀ òfò, ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ rúnrùn lọ. Wọn ò ní nǹkan kan tó lè ṣe àǹfààní fáwọn èèyàn. Ojoojúmọ́ àwọn China wọ́n ronú bí ìdàgbàsókè ṣe mọ́ bá ìran wọn, àrùn ọmọdọ́mọ wọn tí ń bọ̀, wọ́n ń pla ìgbésí ayé wọn kalẹ̀. Àtọmọdún 5 ọmọdún 6 ni wọ́n ti ń kọ́ wọn ní engineering, àtọmọdún 5 ọmọdún 6 ni wọ́n ti ń kọ́ wọn ní business, àtọmọdún 5 ọmọdún 6 ni wọ́n ti ń kọ́ wọn ní coding. Wọ́n ti ń kọ́ wọn ní coding bí wọ́n ṣe mọ́ code, wọ́n ṣe mọ́ ṣe báyìí, wọ́n ṣe mọ́ design báyìí, wọ́n ṣe mọ́ ṣe lé báyìí, wọ́n fi ń ṣe mọ́tò, wọ́n fi ń ṣe kọ̀mpútà, wọ́n fi ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Àti ọmọdún 5 6 òun náà ti ń kó àwọn nǹkan ìsìn wọn lọ́pọlọ. Ẹ̀yin wà ń bí ẹ̀ ń kó ìtàn òfò, ìtàn àgbákò ẹ̀ ń kó sórí àwọn ọmọ kéékèèké láti àsìkò yìí lọ. Wọ́n wà dàgbà, wọ́n dàgbà di nuisance. Eléyìí tí ń sọ̀rọ̀ yìí ẹ lọ wo ohun tí fi ń jẹun o. Wọ́n sì ń sọ̀rọ̀ wọ́n ní bísínẹ́sì ti ṣe wọ́n àmọ́ dọ́pọ̀lọ́ àwọn èèyàn láàmú pẹ̀lú àgbákò òfò irọ́. Wọ́n lábí ní kò sí ìkẹ́kẹ́ tí mẹ́nu Kùránì àtàdísì tó ju ìtàn Ìjàpá àti ẹni bó ìtàn ìran àwọn Lárúbáwá lẹ́kàn kọ́ bẹ̀ àtẹ̀yí tó jòótọ́ àtẹ̀yí tí ò jòótọ́ òun náà fi wá darí àrẹ. Ok, ìtàn tó sọ yìí kí ni rẹ́lívánsì ìtàn yẹn nínú ìsẹ̀mí wa? Ó dá ẹjẹ́ àgbà pé ìtàn tó sọ yìí ẹjẹ́ àgbà pé ó rí bẹ́ẹ̀.
bó tẹ̀ jẹ́ pé àgbákò òfo irọ́ ni tí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹjá gbà kó rí bẹ́ẹ̀ ó wá rí bẹ́ẹ̀ nìyẹn kí ni impact ẹ̀ nínú ìgbésí ayé wa kí ni impact ẹ̀ nínú ìran ọmọ káàárọ̀ oòjíire kí ni impact ẹ̀ fọmọ Yorùbá ìdàgbàsókè wo ni ó mú wá bá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìgbà tí Ali wá ń lọ wọ́n wá débi ogun Ali wá ló kọ́kọ́ pa kinní kan Usmanu ló kọ́kọ́ pa kinní kan ìgbà kan ló kọ́kọ́ ṣe kinní kan Muhammad wá jáde wá bẹ́ẹ̀ náà sọ pé nígbà tí Muhammad fẹ́ kú náà tí kú yọ sí Muhammad wọ́n ní Fatima lórí gbogbo àwọn ìtàn ràn kí wá ní ìdàgbàsókè tí àwọn ìtàn yẹn ti mú bá wa dòní over 30 years làwọn fi ka ìtàn náà over 30 years la fi ka ìtàn náà àti Kùránì àti tàdísì tàbí lọ lé kí fún over 20 years mo fi kí tàbí ń kà kí ni ìdàgbàsókè tó wá mú bá gbèsè ayé ni kí ni nǹkan tó ṣe fún life mi kí ni nǹkan tó ṣe fún agẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú ká mọ̀ pé gbogbo nǹkan kò ní ìwúlò fún ọmọ káàárọ̀ oòjíire nǹkan tá ní ká mọ̀ jà fún gẹ́gẹ́gẹ́gẹ́ nìyí bọ́mọ Yorùbá bá ṣe ní ìdàgbàsókè bá ṣe grow bá ṣe grow bí ìran tiwa náà ṣe jẹ́ ìran iná fi ń pariwo Yorùbá nation kìí ṣe pé kàn ń pariwo pàrọ̀ fẹ́ gbòmìnira lásán káwa náà lè wà ní fọ́fọ́ kí ìran Yorùbá náà lè gòkè gbogbo nǹkan tó káwọn bá wọn mọ̀ jà fún rèé gbogbo nǹkan tẹ́ kí àwọn kábíyèsí ó máa jà fún kí wọ́n máa wá ọ̀nà bí wọ́n ṣe paná rẹ̀ ó nìyí ìjà ìbíjú wọn ìwọ ojú mi ni gbogbo yín ń jà káàkiri àwọn nǹkan tẹ́ kẹ́ máa jà lé lórí ni bí àwọn ríjì yín ìran Yorùbá bí ó ṣe gòkè bí àwọn ọmọ tó ń bẹ láti bí wọ́n ṣe dàgbà láti wá jẹ́ intellectuals gbogbo nǹkan táwọn babalábàbá wa fílẹ̀ fún wa apárun a ní òwúlò àwọn tá a jẹ́ tò ní àárín nǹkan kan ṣe fún nǹkan táwọn bàbá yẹn ṣe sílẹ̀ ẹni tó kọ́kọ́ rọ irin láyé Ògún ni lẹ́yìn ìgbà tó Ògún ti lọ ẹ̀sọ́ ẹlòmíì tó tún ti invent nǹkan kan nípa irin ó yẹ mú wá jáde fún wa nínú ọmọ Yorùbá kí là ti ṣe ìwúlò tí ń bẹ lára omi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn ìwúlò tí ń bẹ lára omi tí ìyàwó tó fi ṣe ìwòsàn tí irúnmọ́lẹ̀ Ọ̀ṣun tó fi ṣe ìwòsàn fún àwọn èèyàn agbára tí ń bẹ nínú omi tó fún wa bóò la ṣe develop lónìí èṣù láàrú ògiri òkò tó ń jẹ́ security fún ìran ọmọ aládé security tí ń lọ gbà náà àwọn nǹkan tí wọ́n ń lò tí ó create àwọn nǹkan tó create tó fi ń dáàbò bo àwọn èèyàn nígbà náà mélòó rẹ̀ làwọn develop lónìí bóò la ṣe rí sí lónìí kí ni tá ti ṣe kún kàkàká wá wà nǹkan ṣe kún ṣe làwọn ta gbogbo ẹ̀dànù wọ́n kó gbogbo ẹ̀ lọ pẹ̀lú ìtàjàpá àti yẹn níbo tán mú wá fún wa ọmọládé wa ń ṣẹrú àwa nílọ síwájú àwa wà lójú kan bí omi adágún mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó ṣí òye mi adúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó ṣí òye wa tó ṣí làákàyè wa wọ́n wá lo tactics báwọn Fúlàní ṣe lo tactics tí wọ́n láti gba ilẹ̀ mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn lọ́wọ́ lo tactics tí wọ́n láti oh my God wọ́n sàfẹ́ sọ ìran Yorùbá fẹ́ pa àrùn ìrọ̀lẹ́ pa wọ́n wá mú ìtàn wèrè Musa lọ gba ikú létí ikú wa padà sọ́dọ̀ Allah ikú wa sọ fún Allah pé ẹni tó rán mi sí o tí ẹ bá sí pé ìwọ náà ìwọ Allah tó rán mi sẹ́ torí kẹ́ sọ lọ́n tí a tí ẹ bá ṣe ìwọ Allah tó rán mi sẹ́ ìmbá èmi náà bá hàn lé mọ̀ wọ́n sì mọ̀ sọ with confidence wọ́n mọ̀ sọ pẹ̀lú gbéraga wọ́n mọ̀ sọ bí ẹni pé nǹkan yẹn sojú wọn bí ẹni pé wọ́n wà ń bẹ̀ báyìí wọ́n sì ń hun jọ àwọn kan sì jòkó bẹ́ẹ̀ náà wọ́n sì fọwọ́lẹ́ wọ́n sì ń gbọ́ wá sí wọ́n sì ń gbọ́ irọ́ tó ń pa iná àwọn kan jòkó wọ́n sì ń gbọ́ wọ́n sì ń sẹ́ lẹ́rẹ̀kìrẹ̀ dèdèrìn òpònà àwọn dọ̀dọ̀yọ̀ pòfẹ́sọ̀ ọ̀fìrọ́ wọ́n wá jọ́kọ̀ lẹ́rẹ̀kìrẹ̀ lórí irọ́ lórí àgbákò irọ́ ẹ jẹ́ ronú kẹ́ẹ̀mọ́ tẹ́ ń ṣe kẹ́ẹ̀mọ́ jẹ́ kí àwọn irú àwọn àfáà ọ̀rọ̀ yìí àwọn ilé kí wọ́n pa ẹ́ kí wọ́n kó bá ìran ọmọ aládé kí wọ́n báyé àwọn ọmọ yín jẹ́ fún yín gbogbo àwọn òbí tẹ́sí nǹkan ọmọ ilé ké lásìkò lórí wọn ò pé wọn mọ́ tẹ́ ń ṣe
èyí tẹ́ fi kó wọn lọ lékè ẹ kó wọn lọ sí skul tí wọ́n ti lọ kọ́ coding, ẹ kó wọn lọ síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ láti mọ̀ kọ́ engineering láti kékeré, ẹ kó wọn lọ síbi tí ọpọlọ wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣí láti kékeré, jẹ́ pé ìgbà tí wọ́n bá dàgbà wọ́n dàgbà pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n àti òye, kìí ṣe pẹ̀lú ìtàn ránran, ìtàgbà tí Muhammad jagun, ìtàgbà tí Muhammad bọ́ ọmọ ọdún mẹ́fà sùn, ìtàgbà tí kinní kan ìsìmọ́nù tí wọ́n jọ ń para wọn lójú ogun, tí wọ́n jọ ń ṣe kinní kan tẹ́nìkan jí pátá tẹ́nìkan ṣe gbá kan, kọ́mọ̀ jẹ́ káwọn ọmọ yóò dàgbà pẹ̀lú ìtàn wèrè yẹn. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yóò dàgbà pẹ̀lú ìtàn wèrè yẹn, ẹ jẹ́ kí wọ́n dàgbà pẹ̀lú ọpọlọ pípé ni. Kìí ṣe irú ìtàn wèrè, irú àwọn ìtàn ọ̀ràn báyìí àwọn làwọn èèyàn jókòó tì táwa láàánú lọ síwájú láíláí. Àti ká padà sípìlẹ̀ ọgbọ́n tí àwọn bàbá yẹn lò tí wọ́n fi create medicine, tó fi create àwọn oògùn tó ń wo àwọn àìsàn kọ̀ọ̀kan sàn, tó fi create ọgbọ́n tí wọ́n fi mọ bí wọ́n ṣe ń dáná, tí wọ́n fi create àwọn pọ́ọ̀tì àwọn kòkò tá a fi ń jẹun, develop ẹ̀mọ́ lónìí táwọn ìran mi làwọn yá lò. Gbogbo àwọn kòkò kéékèèké tá a fi ń jẹun tó jẹ́ pé yóò mọ gbóná, wọ́n gbé kó lórí náà àwọn sáàsùn yóò sì mọ ọwọ́ gbogbo àdánù develop lórí ẹ̀. Àtọ́nà táwọn bàbá tí wọ́n lò lọ́jọ́ òpin ní àná àwa sọ́nù develop lórí ẹ̀, àwọn kan wá mú GPS wá àwọn hàn ní wọn ṣe àti ẹ̀tí pé nǹkan ti ṣe wá nìyẹn. Gbogbo àkọ́ táwọn bàbá wa fílẹ̀ yẹn ẹgbẹ́ padà síbẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní develop ẹ̀, káwọ òye pé bó la ṣe lè ṣe kinní ìrìn. Omi tí àwọn bàbá wa táwọn ìyá wa fi ń ṣèwòsàn láyé jọ́, tí wọ́n fi ń gbẹ̀bí láyé jọ́, táwọn àfọ àwọn pásítọ̀ pè ní nǹkan ẹbọ lónìí, tó pè ní nǹkan burúkú. Àwọn òyìnbó wá lọ pákèjì dírípù, àwọn kọ́ wá fún yín tálábò nígbà tí wọ́n fẹ́ bí wọ́n gbé lọ sí hospital, wọ́n fa dírípù sí lára, wọ́n wọ́n fún ọ lómi lọ hospital. Omi náà ni wọ́n fún wọn, àwọn omi táwọn bàbá tiwa táwọn tiwa pé ètò ilẹ̀ fún wa, àwọn wà pé ní tí ò da, àwọn mú tó tàwọn tí wọ́n kó wa lẹ́rú, tí wọ́n tàwọn bàbá wa lẹ́rú, àwa lò ló da, ẹ̀já ronú táwọn tá à ń ṣe. Ẹjá padà sílé, ẹ jẹ́ ká pe ọpọlọ wa padà, káyé pe nǹkan wa ní nǹkan tí ò dá mọ́ torí ìtàn wèrè tí wọ́n pa yìí, àwọn ìtàn rọ́. Nígbà tí àwọn ìtàn tó lè ṣe làákàyè, tó lè ṣí wa ní òye, tó lè fún wa ní ọgbọ́n tó ń bẹ nínú Ifá, tó ń bẹ nínú ìran Yorùbá, ẹjá mọ̀ tá à ń ṣe. Títí dìgbà míì tẹ́tọ̀ láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá, Ọmọbadé Ọládé Kijipa ọ̀rọ̀ lóko tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa kúrò.